Wahala be like wetin o? Wahala be like Kemi birthday wish to Lizzy. See my face, I don sleep, I don tire. Happy Easter ẹ̀yin tèmi. Ẹ tí ì gbọ́ nǹkankan, ẹ jẹ́ n já yín sí. Kemi wish Lizzy Alhaja Elepe ní happy birthday. Comment section yẹn brutal. Bí Lizzy ṣe ń gba ìpè, ní Kemi ṣe ń collect. Àní wish èèyàn ní birthday dáràn. Mo ń gbá lábòsí ẹni Kemi. Ó mà ga o. Ká kíyàn fún ti ọjọ́ ìbí, òun ló mà ti dogun báyìí. Kemi táwọn èèyàn mọ̀ sí Olúwakẹ́mi Àpésìn, táwọn èèyàn mọ̀ sí Kemi òun mà làwọn èèyàn máa ń fà lọ́tùn, wọ́n ti fà á lósì o. Lórí pé à ń wish èèyàn happy birthday, a ò wish happy birthday. Ìyẹn Yèyé Mẹ̀ṣọ́ táwọn èèyàn mọ̀ sí Lizzy Anjorin. Ọ̀rọ̀ yìí mà ga. Arábìnrin Mama Sita mà ti padà sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ à ń wish àbí a ò wish o. Wọ́n láwọn èèyàn kàn ń gbé Kemi ṣépè ni. Ẹ já gbọ́ ohun tí Mama Sita sọ lórí ọ̀rọ̀ Lizzy Anjorin àti Kemi o, lórí ọ̀rọ̀ èpè tí àwọn èèyàn ń gbé iṣẹ́. Ẹ já gbọ́, ẹ má gbàgbé, ẹ subscribe sórí ìkànnì wa, ìkànnì Kingfax TV. Ẹ gbọ́ ohun tí Mama Sita sọ. Mo ń gbá lábòsí ẹni Kemi, everything you wish her will not manifest in her life. Everything she have wished other people will manifest in her life. But you have your own children. Definitely all her èpè will go to your children. Ẹ wá mọ̀ ètò burst brain mi. Ìpè yẹn pọ̀ débi wípé Kemi ò lè pàṣẹ comment section fún àǹtí ẹ̀ yẹn gba ìpè ọjọ́ birthday. Ó gba ìpè ọjọ́ birthday yẹn ní dozen price. Lizzy have to come to that post and be replying. Ibi tépè yẹn pọ̀ dé. Ibi tí èèyàn pọ̀ dé. Débi wípé wọ́n sọ pé ọmọ bọ̀ tí ṣe jù ẹ lọ, ó padà fún lépè. Eléyìí ṣe jù ẹ lọ. Wish Lizzy happy birthday. You have the guts. Gbogbo nǹkan tó ń ṣe fáwọn ètò kù. So ìwọ olè alábòsí ni ẹ́. Kìnìkan gbà tí Kemi máa òun ò ṣàbòsí, ó wish òun ní birthday. Òun ṣe wish ẹ̀ padà. Wọ́n ò gbà fún wọn. Wọ́n drag Kemi látàárọ̀ tó jẹ́ pé ara wọn tá máa sọ nìyẹn pé kéèyàn hùwà dáadáa. Tó bá hùwà dáadáa àwọn èèyàn á wí. Causing innocent children, máa ṣépè fọ́mọ òkókó. That is the height of it. And ẹ̀yin tẹ́ ṣì ń bá Lizzy ṣe, ojú yín máa padà bó now. It's a very glaring something. Èèyàn pọ̀ lójú mi, èmi mọ̀ pé Kemi gan gbádùn àwọn ìpè yẹn. Ó jẹ́ kó fún Lizzy lépè yẹn. Èpè yẹn surplus. Lọ Kemi àwọn èèyàn ti sọ pé jọ́ tí èpè tiẹ̀ bá dé, ó mọ̀ pé díẹ̀ ni èyí tó ṣe fún ẹ nígbà tí o lọ polówó fún Money-Must. Wàá sì gbé pé ×2 o. Ibi báyìí ni gbogbo wa máa wà. Then tó ní kó má wish anybody happy birthday o. But Lizzy associating with her shows the kind of person you are. You know, we will say it as it is. Tó bá find pé gbogbo nǹkan tó ń ṣe fún yàn tó fi fún àwọn colleague ẹ lépè. Ṣé Lizzy ò rí pé wà ní premier àpémọ̀dà níjọ́ Saturday, Friday last week. Ó wà ń bẹ̀ náà. Ó dẹ̀ ń bá gbogbo àwọn ọ̀tá Lizzy ṣe. So èpè ẹ dandan ni ó máa fún ẹ. Because Lizzy ò ní fẹ́ kó bá àwọn èèyàn tó ń bá jà, kó bá wọn ṣọ̀rẹ́. It's better you stay neutral. Kó wà neutral out of all of them. Because Lizzy máa fẹ́ dominate ilé ẹ lórí ni. At least by now you should be wise and smart. Tó bá jẹ́ ní tó jẹ́ wípé kò kí ń wọ́rí tẹ́ èèyàn bá bẹ́lẹ̀ ṣe kó dẹ̀ continue ọ̀rẹ́ ẹ̀ pẹ̀lú ẹ̀. Tó fi ń ṣépè fún ẹ pé ó lọ gbàbọ̀dé pé toró lọ bá Money-Must polówó. You should have been matured enough to stay on your own. Like the shit tó ń feed ẹni tó fi máa sọ pé kó má gba advert lọ́wọ́ àwọn tó ń bàjá. You should be sensible enough to know that this person ó ní wèrè lórí. But you feel that they are telling you wípé kò má ṣe, you can even do anything with anybody. But Lizzy, she will show you the stuff she's made of. Ẹ̀yin tẹ́ ń bá Lizzy jà, tẹ́ ń bá Kemi ṣàánú yín ò ṣe. Ẹ ṣáà wà careful. Ẹ wà careful o. That's all I will tell you. Because Lizzy sọ àwọn nǹkan kan lórí page ẹ̀ lẹ́nu. Anyway, ẹ̀yin lè máa ń gbé advert fáwọn èèyàn káàkiri. Ẹ̀yin lè máa ń bá àwọn èèyàn ṣe káàkiri. Ẹ mọ̀ wọ́n ara yín. Because èyí tó ń bájà tó kò fẹ́ kó gba advert lọ́wọ́ èèyàn kí wọ́n lè jẹun.
a máa sọ pé ọ̀tẹ̀ ẹ̀ làwọn èèyàn, does it make any sense to you? Big girl ní ẹ̀nà, big girl ní ó wíṣẹ́ bẹ́ẹ̀ dé lẹ́yìn ìgbà tó ti ṣépè fún ẹ ó dẹ̀ sọ̀rọ̀ bí ẹni tó lọ́pọlọ. Gbogbo yín á kàn máa ṣe bálabàlà ń jẹra yín lẹ́sẹ̀. Anyway, what problem tí yín nìyẹn? Ara nǹkan tá a rí lè ní nìyẹn lórí cyberspace wa ní ká wá ṣèké fún yín. Blessing tí fi ò lè ìwọ fi kánsà gbá àwọn èèyàn Blessing, ó máa padà kúkú kánsà ní o àti ìráyè tiẹ̀. Ọ̀ tó bá jẹ́ ìlú tí ó nílò ní ṣé kò yẹ kó ti lọ gbé Blessing àti olórí burúkú onígbáná boyfriend ẹ̀ tó wá ń gbá ẹ̀yìn èèyàn. Ṣé mi ò sọ fún yín pọ́mọ yẹn ò ní kánsà? Ẹ wo lady doctor yẹn bó ṣe ń tàkò ẹ̀ lórí live TV. Tó bá jẹ́ ìlú working country ní ṣe bóyá kó ti mú Blessing lẹ́nu step níta gbangba bó ṣe ń bọ́ta nínú radio station yẹn. Ẹ wá dúró àwọn èèyàn tó ní kó dánwò wọn padà, ó sọ pé òun prank wọn ni. Like àwọn tó ní cancer ṣó ń yọ wọn ni? Gbogbo ẹ̀yin tẹ́ ní cancer tó yẹ kẹ́ petition ẹ̀ wípé kò yẹ kó máa fi irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣeré. Ó fi nǹkan tó ń jẹ́dùn ọkàn titi yín, ó fi ń catch cruise, ó fi ń pawó sápò titi ẹ̀. Mo sọ fún yín pé ọmọ yẹn wà àti bàbá tó ń fẹ́ yẹn gbaná ló ń fowó mu, kò sí nǹkan tó ní gbaná ò kì í ṣe. Ṣùgbọ́n sọ fún yín jẹ́ yẹn pé síríǹjì tó fílẹ̀ nínú hòtẹ́ẹ̀lì láti èèyàn bá ti mú gbaná ó máa wá gbogbo nǹkan láti fi fa gbaná ẹ̀ ní. Ìgbà kọ́kọ́ ló ta aṣọ, kọ́ ló ta bàtà. Àbẹ́ ẹ̀ ń rí ẹ̀ kí n wo post ẹ̀ ó ta aṣọ, ó ta bàtà, ó ta wíìgì, wọn bá tó kù tó ń lò ló ń fi ń ṣòǹjọ yẹn pé òun fẹ́ ta kíní kan kiri kọ́kọ́ dáwó fóun. Torí àwọn yẹn necessary ni tó bá fẹ́ jáde kó bá ti tà. Gbogbo mọ́tò tó nígbà yẹn gbogbo ẹ̀ ló ti tà tó ti fi fa gbaná tán. Ó lò ṣí ọmọ. Ẹ̀yin èèyàn tó wà online èyí tó máa gọ̀kúnú yín máa kúkú gọ̀. Ó máa gọ̀ ẹ má gbàgbé ẹ lọ́wọ́ The Return of Arinze ó ń ṣò lọ́wọ́lọ́wọ́. Gbogbo ẹ̀yin oní review sọnù. Gbogbo àwọn tó wo The Return of Arinze wọ́n ṣàmọ̀ kó dùn. Ọlọ́run àbáyé abọ́ta. Tó bá tún di next week àtún fún yín ní tíkẹ́ẹ̀tì ẹ̀tún lọ wò. Ìbàjẹ́ èèyàn ò dáṣẹ́ Ọlọ́run dúró. Oníkálukú àtà tiẹ̀. Àwọn tó dẹ̀ ń wo behind the scene náà wọ́n enjoy ẹ̀. Àwọn tó wo fíìmù Mercy Aigbe wọ́n enjoy ẹ̀. Àwọn tó wo Tito yìí wọ́n enjoy ẹ̀. Gbogbo wa èèyàn wa ni wọ́n. Gbogbo àwọn tí mo dárúkọ èèyàn wa ni wọ́n. Ẹ lè fẹ́ kọ̀kọ̀ kù bí mo ṣe máa ń sọ fún yín jọ́ tó bá ṣe yàmàyàmà a máa bá wọn wí a tún máa fà wọ́n mọ́ra. Ṣé rí ẹ̀yin olórí burúkú? Ṣé torí bá ń sọ ọ̀rọ̀ wọn ẹ lọ́n sọpọ́tì gbà tí mo ti blọ́ọ̀kì yín sìn ṣé ara yín ti balẹ̀? Èmi ò ní ìdí any one of them nílé ayé tèmi. Ṣé blogger máa ń lọ rẹ̀ ni? À ń lọ rẹ̀ mi ní ìdí wọn fún kankan. Ẹ̀yin ilẹ̀ ń wá láwá yìí oníṣòro tèmi bá rí tèmi màá sọ ó tán síbẹ̀ ní èmi ò múyàn sí mu. Ayé tí yín ló bàjẹ́. Fúnkẹ́ ò lè rí yín. Ṣé mi ò rí Fúnkẹ́ tó gbẹ̀gbẹ́ mi kọjá tó wò mí tí n bá fọ́ fún yàn mi fọ́ ìfẹ́ yàn kí ni mo sọ pé kí Fúnkẹ́ kì í nà lórí burúkú ni ó máa kówó sí mi lápò àbó máa fún mi lówó. Ẹ ti ṣì èrè ẹ̀yin olórí burúkú ọmọdé rí ẹ̀yin á ṣì èrè ẹ̀yin tẹ́ ẹ̀ níran. Ṣé irú àwa lẹ́fẹ̀ẹ́ máa sọ pé kìnìún nǹkan tí ò bá ti mówó wá kọ́mọ́tà fast ìráyè ẹ̀jẹ̀ òṣì owó lè mẹ́ta sí understand but àmọ́ àwọn tiwa gbogbo wọn la love. Ìjọ tí Mercy ṣe balabala ń bí ṣáànà lẹ́rọ, ìjọ tí Tóyìn ṣe balabala àná lọ́rẹ́, ìjọ tí Queen Mother náà tó ṣe balabala àwọn èèyàn náà lọ́rẹ́ wọ́n dẹ̀ dákẹ́. So ẹ̀yin wèrè asínwín bẹ́ẹ̀ tí ìrántí ilé ayé yín tó jó ní tẹlùmí ilẹ̀ ràn ẹ ṣe máa bá kú nìyẹn. Ayé yín ò yọlẹ̀ òun láti tún sọ fún yín wọn pé kọ́ lọ wo fíìmù wọn olórí burúkú yín ẹ̀ ní platform tẹ́lẹ̀ fi promote. Ọ̀rọ̀ la gbọ́ lẹ́nu Mama Sita tó sọ lórí ọ̀rọ̀ èpè ò ṣèpè à ń wíṣì a ò wíṣ ọ̀rọ̀ Yèyé Mẹ̀ṣọ́ yẹn Lizzy Anjorin àti Kẹ́mi tí Olúwakẹ́mi Àpèsìọlá táwọn èèyàn mọ̀ sí Oṣóbọ́lá wọ́n ní pé ìpọ̀ èwo wá ní tèpè kábíyèsí Olódùmarè ẹ wò ó nágbára ó nágbára ni. Ẹ má gbàgbé ẹ follow ẹ subscribe sórí ìkànnì wa.